àwọn yẹn pìtì mi pé tó fẹ́ àwọn ilé iṣẹ́ mọ̀ orúkọ bẹ́ẹ̀ yẹn àlàkáyìn ò láìpẹ́ orúkọ bẹ́ẹ̀ kò jẹ́ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ so mi ti bímọ lẹ́ẹ̀kejì bá bímọ lẹ́ẹ̀kejì ó jẹ́ ọkùnrin so mo ti bímọ yẹn everybody wọ́n mi náà wá kíní tó ṣe òun yẹn kò ṣe òun bẹ́ẹ̀ mọ̀ but òun ò dédé wíìgì òun kò máa ń gẹrun òun ni tí wọ́n bá ti kúnjú bá orí máa bẹ̀rẹ̀ sí fún òun á lọ gé but wọ́n ṣì ń wù lórí òun wọn ò ṣe máa ṣe ní àjẹjì gíláṣìsì òun sí òun ò jáde ó náà máa gbà ṣọ́ọ̀bù fún òun tó máa ti bímọ lẹ́ẹ̀kejì òun bá àwọn tó máa tó kóṣù mẹ́fà kó má tó máa fún òun lábẹ́rẹ́ òun lọ́dọ̀ àwọn mọ̀mí òun gan òun sọ nǹkan fún wọn pàtó ń kúrò bẹ́tọ̀ tó ń pé wá gbé òun ti ṣe ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ pé ó ní àánú ọkàn ń dùn gan pé àṣírí yẹn bò but there is one thing wọ́n lọ́kọ̀ kò gbọdọ̀ léwu lọ wọ́n ní ó yẹ kó sọ fún ní spiritual pé kò gbọdọ̀ léwu lọ àfi tó máa sọ pé òun fẹ́ lọ lókun so ìyá kọ òun fẹ́ kó òun máa lọ wọ́n sọ fún òun pé òun gbọdọ̀ léwu lọ àbúrò ọkọ òun méjì yẹn àṣàgbà tó ń sọ yìí ìtò seven to the last tó ara ẹ̀wọ̀n she is 32 ìtò tẹ̀ is 34 ọdún méjì ní gbàdọ̀ ara wọn lọ lé ọkọ títí ọkọ wọn ṣe ẹ̀gbọ́n wọn ṣe ìṣọ ọkọ lórí wọn lórí ìyàwó tó fẹ́ kékeré ó ti lóyún ó ti bímọ nígbà tó máa bímọ ó bóbìnrin lóòótọ́ ẹ máa gbọ́ o kò pọ̀ sígbà yẹn ó wà níbi tó wà àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ ó máa ń wá o kò sọ̀dọ̀ wa ó máa ń lọ báyìí kò tiẹ̀ sọ̀dọ̀ wa torí kò sí yàrá kan tó wà lẹ́sẹ̀ yàrá wo ló fẹ́ sùn sí yàrá tó fẹ́ sùn sí so ó wà lọ́dọ̀ wa lọ́dọ̀ yàrá mẹ́ta tó wà lókè ìkan wà sàlẹ̀ but kò ṣe kinní so máa ní kò lè dúró sọ́dọ̀ wa màmá ní yàrá tiwọn àwọn ní yàrá tiwa àwọn iná lo yàrá kan gbàmí ọmọ adó máa lo yàrá kọ̀ọ̀kan so ti yẹn bẹ́ẹ̀ yẹn kékeré yẹn máa ní pèsè àìlè máa wà tóun so bó ṣe máa ń ṣe nìyẹn ṣùgbọ́n tó fẹ́ dúró sí kò sẹ́yìn tó fẹ́ dúró sí àti pé yàrá ẹ̀yọ kọ̀ọ̀kan àti ṣe ó wá dojọ́ kan kékeré bó ṣe bẹ̀rẹ̀ sí ń bí nìyẹn ó sọ pé òun lóyún ìyẹn kékeré àbúrò ọkọ mi ó lóyún nígbà tó lóyún èmi ló wá bá òun bó ṣe ń ṣe òun ó ní òkè ẹ̀pẹ̀lẹ́ òun ti lóyún ṣe òun bí òun ti ẹ̀ lóyún ni mo ní ẹnikẹ́ ọmọkọ wáyé lókun à ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o nígbà tí gbogbo àgbàyà ti jẹjà wò ní tájà gbogbo ẹ̀ tó kọ́ mi sí pé wọ́n ti ní wọ́n tẹ́sítì mi wò tí mi ti fẹ́ẹ̀lì gbogbo wa kọ́ ìbùtù wà láàyè o mo lọ ṣe tẹ́sítì wọ́n máa pt stick ṣé mo ṣe máa ń ṣe tẹ́sítì yẹn ọmọ 32 years kan wọ́n ṣe tẹ́sítì bó ní mo ṣe máa ń ṣe ó ní òkè ó ní wà lọ́tọ̀ wá gbé wá mo wá yá báyìí wọ́n wá fi sí fún 2 line mo ti lóyún òjò àwọn àpà òun ẹ̀ ń ṣọmọ ìkéré náà lórí bẹ̀rẹ̀ àyìn àpá yín ẹ sọ wọn pẹ̀lú ẹlóyún náà nìyẹn bí ṣe bẹ́ẹ̀ ẹ lè understand ẹ lè ní kí ni lè understand ibẹ̀ ẹ sọ fún pẹ̀lú oyún kí ẹni bẹ́ẹ̀ lè understand ibẹ̀ ṣé bí tẹ bá sọ fún yàn ló máa mọ̀ pé bí abáyé ló ṣe jẹ́ sẹ́yìn fẹ́ sọ fún yàn ẹni ẹ̀ bá wọ́kùnrin kọ̀kẹ́ fi bojú lórí bọ́ọ̀rù ń ṣiṣẹ́ ní ìsìn ọkùnrin ẹ̀ máa gbóyún fún torí gbogbo àti mọ̀ pé ń bá wọn sùn èmi ti mọ̀ ìdáhùn ṣẹ̀fẹ̀ nìkan ni wọ́n sọ pé kò mọ̀ so èmi ti mọ̀ so èyí tí ó mọ̀ yẹn náà fẹ́ filẹ̀ ọ̀rẹ́ mi yẹn náà fẹ́ filẹ̀ pé kán yanjú èmi bọ̀ wọ́n sọ wọ́pọ̀ mi gbogbo gbọdọ̀ pa mí mi lè gbọdọ̀ bínú gbé nǹkan jẹ kò dé gbọdọ̀ lé mi so àwọn èèyàn fẹ́ pa mí pé kí n kú lójú ọ̀nà so that mi ò ní mọ secret wọn kò ní bá wọn gbé ní duplex yẹn ibi tó ń gbé ló máa gbé bẹ̀rẹ̀ ọkọ̀ tí wọ́n máa ṣọkọ fún bẹ́ẹ̀ so ti yẹ yín bẹ́ẹ̀ yẹn mo ní ẹ sọ fún pẹ̀lú ẹlóyún náà nìyẹn ṣé ìwà fíbàdì bó ṣe máa fíbàdì this is our little secret o ẹ wo àárín lórí àfihàn bọ̀ lọ́rọ̀ ni ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ẹni tá a bá sọ fún ni tílé wa yóò lè jẹ́ kò lè dé big deal ẹ wojú mi dáadáa ní ìbínú o kò dé bí mínú aṣọ́kọ mi ò fi yàwó lé mi ní kí wàá ní bí mínú bẹ́ẹ̀ bọ̀dá àwọn àpọ̀n kò ní páyín ẹni lè bá mi bá sọ̀rọ̀ yẹn lè bá mi sọ fún èmi lè bá yín sọ fún ẹ sọ fún ara yín èmi lè sọ fún ìjọdọ̀rọ̀ lọ ẹ bá mi ì lè sọ fún báyà ok ṣe ibi ṣe lọ tán ọkọ̀ máa pè mí pé kí ló wá sórí inú yàrá mi níta ni èmi ló pẹ̀lú kámẹ́rà wà bẹ́ẹ̀ ni lóbi lóko tí pàtó ní lọkọ̀ mi ti máa gbọ́ níta ni ó lábúrò òun pé kí ló lọ ṣe ní tọ́lẹ́tì tó dúdé padà ní
ṣé ẹ mọ̀ bó ló ṣe ni wọ́n ní kí ló ṣe mo ní mi ò mọ̀ ẹ bèrè lọ́wọ́ ẹ pè kẹ́ bèrè lọ́wọ́ ẹ ó ní ṣé o fẹ́ máa fi kankan wọn fún mi ni mo ní ìwú mi ìfẹ́ sọ mi fẹ́ fún mi fẹ́ mi sọ ó lè pa bòrò ètò lóyún ó lóyún kẹ ó ti lóyún ó lóyún òun bọ̀ nísìn pé dé òun dà ìyẹn jáde kó tó dé ó wá mógùn kó bá fi ń lọ́wọ́ ó ní kí n mí sọ pé mo mí ìsì ẹ̀mọ́nú tí kí n gbé fún mo ní rárá o èmi àti ẹ̀kùn gbóúnjẹ lọ́wọ́ mi òun gbà kí n lọ́wọ́ mi sọ bá mo ní nísìn afẹ́ close mọ́ mi afẹ́ kí n bóun sọ̀rọ̀ pé kí n jọ kí n gbé fún kó lè flush oyún wèrè tó wà ní kó ló máa ṣọmọ ìgan náà kó lọ́kọ kò lọ́kọ tó bá lọ́kọ ilé ọkọ ò ní jìnnà sí ibà ẹni once in a month in fact gan gbogbo ẹ̀ máa tó níyànjú nìsín ṣe bí lágbára ti fẹ́ dàgbà ọmọ tòun tó dárúkọ yẹn mo ní lágbára bá dàgbà nǹkan ló fẹ́ ṣẹlẹ̀ ó ní mo àbákò ló gbọ́n àwọn pípù yìí ni ó ní oṣù ọmọ mi nìyẹn ọmọ àbákò ló gbọ́n àwọn pípù yìí ni Fẹ́mi ó sọ fún mi wípé wà á fẹ́yàwó kejì tó bá bí mo obìnrin kan tó fi ṣe fọ́tò ọ̀nà ó ní bàbá sọ pé kò sàjẹ́ lára ọmọ tó bí mo ní láyé wọ́n sọ bẹ́ẹ̀ fún mi wọ́n sọ bẹ́ẹ̀ fún pé kò sàjẹ́ lára ọmọ tó bí kò sàjẹ́ ń bo kò sí ajé ń bo wo bí ìbàdí dáadáa Fẹ́mi ibi fẹ́ gbèrú sí mi ọmọ tó lè promise mi ó ní wo ọmọ kan tó ṣẹlẹ̀ tó bá lè wọ ọgbọ́n tí kìíní ìfi dẹnu lágbájá tó yẹn fi bọ́lẹ̀ òun promise mi wípé òun ò ní fọ́ ọkọ̀ ọmọ mi sẹ́ gbọ́mọ yìí làwọn ọmọ kan náà lò mo ní rárá ó lóun kò fi yẹn dẹ́rù bà mí ni mo ní òkè mo ti gbọ́ ẹ̀ńtà kì í sọ̀rọ̀ bá bá kí wọ́n ní ó rẹ̀ wọ́n ẹ̀pẹ̀lẹ́ bó ṣe máa ń rìn ẹ ti bá ẹ̀gbọ́n yín sọ wọn ò tí ì sọ fún wọn ìwọ́n bá wọn sọ fún wọn ẹ sọ fún wọn bá kúrò ń bẹ̀ mo ti gbé sí tòsí mo ti kó sàmà wá bó ṣe gbogbo ìkọ̀ tá nìyẹn tó jẹ́ pé òun ní báyìí mo ti gbé sí tòsí òtún wá mo ti dà kíní ẹ̀ sínú ẹ̀ mo ti rò ó nígbà tó dé bá ní kí ni wọ́n ní ohun owó yìí fẹ́ ṣe mo ṣe ní ìkọ̀kùn ní ẹ̀mọ́ ọdún ṣe lè iṣẹ́ calm down ẹgbà ẹ̀mọ́ kẹ́bi calm down kẹ́bi step down kẹ́bi tó sọ ẹ̀ǹtì fún mi mo wá promise yín pé bàbá yín sọ fún wọn ṣe ṣúọ̀ pé ẹyẹ gba tó ẹyẹ mu tíì náà bàbá yín sọ fún wọn kódà àpò wọn lórí fóònù gbàgbé tẹ wọn ìbàdí sì máa sọ fún wọn bá gba tíì ló bá mú mo ní ẹmu kọtẹ bá mu jàre ló bá mú tó nígbà tó ń tó ní mo ní kí ló ṣẹlẹ̀ sí mi so ẹ̀yìn ìjọba tàtàrọ̀ ó ní òun ò tí ì jọ mú ẹbí ìṣẹ̀lẹ̀ ayé lè ṣe ni kí ló tẹ̀ wá sí ìjẹun kí lè fẹ́ jẹ nínú máa jẹ noodles ní òkè ìjọba yẹn ṣe noodles ní káwọn ẹ̀sùn tí wọ́n wá lè wọ́sà bá ṣe noodles fún bá gbé fún ló bá jẹ láti ojú tán bá ní bó ti máa bá yín pé òun bá pè ẹ ló bèbè bẹ́ẹ̀ èèyàn àbúrò ẹ̀ ti lóyún ó ní àbúrò òun wò ní àbúrò ẹ̀ kan náà ṣé ní ẹ̀ máa ṣe nǹkan orí kọ́ ló máa ń dà ní ṣé ibi tí kò máa lo kọ́ńdọ̀mù fún ni ó ní tó máa ní kọ́ńdọ̀mù wo ni ṣé tó máa kékeré ni ṣé bó ń ra kéré sílé tó yẹ kó máa lò tó bá ṣe tán oní kó máa lò àwọn iṣẹ́ fẹ́ kó bá wọn oníwò nílé ẹ̀ láti jẹ̀kútó àbúrò ẹ̀ wà bẹ́ẹ̀ o nílé ẹ̀ láti jẹ̀kútó ní dòdò ṣùgbọ́n inú ilé ẹ̀ láti jẹ̀kútó ní dòdò wàá gbà kánú náà ni ó ti lóyún náà ni mo ní tó ní boyfriend wọn náà wò ní boyfriend a máa sọ pé boyfriend wọn ò sí nítòsí pé kò sí Nàìjíríà Amẹ́ríkà ló wà ẹ jẹ́ kó máa bímọ tó fẹ́ bí ṣé ìyẹn fẹ́ sọ fún wọn pé ìyẹn ní ni àìdẹ́ fún wọn ní sọ́ọ̀nì nǹkan mo sọ everybody know all the secrets ó bá ní ilé ìkọ́ mi ní jẹ́ká ṣe bẹ́ẹ̀ bá ní torí tí ẹni omi ò ṣe ọkọ mi ẹ̀rí àwọn ní àwọn obìnrin ẹ ṣe ní àkójọ̀dọ̀ jọkùnrin ọkùnrin méjì àwọn tó wọ́pọ̀ méjì ni wọ́n máa lọ gbé lọ́mọ kú rẹ̀ wọn ò bí wọn kókó mọ́ nìyẹn wọ́n ti ṣe bóyá sọ nìyẹn o a ti ṣeun bó ṣe di bí ọwọ́ alẹ́ báyìí ọmọ bá ṣe pariwo inú mi ò burú lẹ́jẹ̀ ṣe jáde pé wọ́n ti bẹ̀rẹ̀ sí bíríìdì ni kí ló jẹ́ bó ló ti rí nǹkan bá ní ìyá alágbájá ló fún mi ní tíì mu láàárọ̀ yìí o ìyá alágbájá ni o ọkọ mi bá dé ọkọ mi bá sọ pé ọgbọ́n sọ pé òun fún òun tíì mu mo ní tíì mo ní wọ́n tí tọ́ mo lè mú náà mú àjọ mu tíì ni ó yàn sí noodles fún un mo ní bẹ́ẹ̀ ni àjọ mú ní ajọ títí ni ìwọ ọmọbìnrin yìí ọkọ mi náà sọ bẹ́ẹ̀ ojú owó yìí ti pọ̀ dúró ṣó fẹ́ pa ni